Actually, Otoni Wonso. Almost Saudi Arabia ni mi. I am a Saudarian. Ẹ̀yin tí Mobimpe, ẹ̀yin tí Ìyá Ìbẹ̀ta, ẹ mọ nǹkan tá a fẹ́ ṣe nínú review yìí. A fẹ́ protest ni. Ó dàbí pé Mobimpe, ìyàwó Lateef Adedimeji. Ó dàbí pé lady yẹn ti gbàgbé wípé àwa kan wo Ìyàwó Alhaji lọ. Ó dẹ̀ ṣe part 4, ó dẹ̀ dúró ń bẹ̀. Lẹ́yìn tó ṣe part 4 tó dúró yẹn, ṣé mọ̀ kó ti produce àwọn another film, another movies, kò dẹ̀ fún wa ní Ìyàwó Alhaji. Kí ló ń ṣẹlẹ̀ náà? Ṣé mọ̀ pé eré ìbí àti wò 5 months ago, Deadly Getaway nǹkan bí 4 months ago, 1 month ago la wo One Kobo tó ti ya òun. Cracks ó ṣẹ̀ṣẹ̀ jáde láìpẹ́ yìí nísinsìnyí tẹ́yìn bá ń wo fídíò yìí báyìí lánàá ló gbé jáde o. Ó ti gbé Cracks jáde. Kí ló wá ń ṣẹlẹ̀? Ìyàwó Alhaji part 5 ó dákú kò gbé yẹn jáde mọ́. Ṣe yóò dá o. Ẹ jẹ́ àsọ tuntun fúnra wa. Nǹkan tẹ́yìn ṣe yóò dá na. Eré ibi If Race ẹ ti gbé jáde. Deadly Getaway, One Kobo, Cracks. Almost 4 movies lẹ́yìn tí ẹ gbé Ìyàwó Alhaji Level Up part 4 ẹ gbé jáde. Lẹ ti gbé àwọn yẹn jáde náà. Ìwà lóde ṣé ẹ mọ̀ pé àwọn èèyàn kan wọ́n follow Ìyàwó Alhaji yẹn. Èèyàn mi ẹ jẹ́ ká protest ní under comment section. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa sọ ká máa tag Mobimpe pé Mobimpe please release part 5 of Ìyàwó Alhaji. Ẹ ká máa sọ síbẹ̀ náà. Ẹ ká protest. Kí ló dé? Ìyá Ìbẹ̀ta mi fẹ́ o. Bọ̀dá Lateef ṣe mọ̀ pé èèyàn mi lẹ́yìn. Ẹ bá Ìyá Ìbẹ̀ta sọ̀rọ̀. Kí ló ń ṣe wọ́n náà? Ẹ jẹ́ kán mọ nǹkan tó ń ṣẹlẹ̀ pé kí ló dé? A dẹ̀ sọ̀rọ̀ láti jọjọ nítorí pé a sọ̀rọ̀ yẹn ẹ̀dẹ̀ wá ń ṣì tiwa. Ẹ mọ̀ pé àwa kan wà tó yẹ pé Ìyàwó Alhaji yẹn à ń follow ẹ̀. Kí ló ń ṣẹlẹ̀? Ẹ̀dẹ̀ wá fílẹ̀ bẹ́ẹ̀ yẹn. Láìkẹ́ o. A fẹ́ wo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ náà. Ṣé Alhaji Itele ṣé wọ́n fẹ́ padà gba ìyàwó wọn padà ni? Àbí báwo ni wọ́n ṣe? Ìyàwó onírọ̀ ayé àtọ̀run yìí. Àwa kan à ń follow Ìyàwó Alhaji náà. Mobimpe ẹjọ́ ẹ bá gbé jáde ẹjọ́ ń tọrọ lọ́wọ́ àbẹ̀yìn. Ìyá Ìbẹ̀ta ẹjọ́ ń tọrọ lọ́wọ́ àṣàkọ. Ṣé rí pé ohun mi sọ ètùtù? Tẹ́ ẹ bá ń gbọ́ ìfẹ̀hónúhàn yìí láti orí Lẹ́yìn Ìtàgé níbi tí a ti ń ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá, ibẹ̀ ni a ti ń bá yín sọ̀rọ̀ báyìí. Ẹjọ́ ẹ bá gbé Ìyàwó Alhaji part 5 yẹn ẹjọ́ ẹ bá gbé jáde. A tún yẹ mọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ nínú ẹjọ́ ń tọrọ Ọlọ́run. Ẹ ṣé gan-an. Àwọn Ìbẹ̀ta ńkọ́? Ọlọ́run àwọn ọmọ pọ̀ fún wa o. Wọ́n á lọ́wọ́ rí lẹ́yìn eléyìí báyìí lẹ́yìn mẹ́ta yìí. Ìbẹ̀fà lẹ́ẹ̀bí straight. Ẹ fẹ́ break record ní industry. Jésù Olúwa wa.